Hello, ẹ̀yin èèyàn mi o. A kú dédé wòyí o, a kú bó ṣe ń lọ. A kú sẹ́kílẹ́ńkẹ́jọ, sẹ́lẹ́ńkẹ́jọ. Bẹ́ẹ̀ ni, nǹkan kan, nǹkan bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni o, wọ́n bá ní kábíyèsí lónílá òun àti Ashley ò lè ṣe papọ̀ mọ́ láyé fábàdà. Wọ́n ní báwọn Láfógìdí ṣe wá dìde ni pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹni bímọ ọ̀ràn ló ń pọ̀n. Kábíyèsí ìwọ ló fẹ́ Ashley, kì í ṣe kékeré gbà ní wọ́n ní ìjọ́ kìíní àná pé wọ́n sọ fún ẹ pé ẹni tó fẹ́ fẹ́ yìí kó ṣòro dáadáa kó tó sọ pé ó fẹ́ fẹ́ tó wá tó ló fẹ́ fẹ́ níṣu lọ́kà. Àwọn sọ fún ẹ pé ṣé o ti wò dáadáa? Ìwọ ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní torí ẹni tá à ń sọ yìí ó dàbí ìpọ́rọ̀ for better for worse. Wọ́n ní kábíyèsí sọ pé kò sí nǹkan tí ìfẹ́ ò lè ṣe. ń sìn tó ti wá di àápọn sìn wá di pé kábíyèsí ní lá. Wọ́n ní àwáwí wá wà nù ọ̀rọ̀ kábíyèsí. Wọ́n láwọn Láfógìdí ní lá o. Wọ́n ló gbọ́dọ̀ fẹ́ because wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé wọ́n ti mọ ẹni táwọn ní. Wọ́n mọ ẹni tán ní pé skánskán bẹ lára rẹ̀. Kábíyèsí ní bẹ́ẹ̀ ni. At the end of the day wọ́n ní kábíyèsí sọ pé òun ò pé parable tó ń sọ yẹn pé òun understand ẹ̀. Kó tó wọnú ẹ̀ ló ti kìlọ̀ fún ẹ. Kì í ṣèsìn yìí ló máa sọ pé o ò ní bọ́ sódò tán. Ó sọ pé kó wá máa kígbe òtútù pé kò lè ṣeé ṣe o. Pé gbogbo ẹ̀ náà sọ fún kábíyèsí. Wọ́n kìlọ̀ fún ẹni tó fẹ́ fẹ́ yìí gẹ́gẹ́ bí ìyàwó. Gbogbo nǹkan tó bá wà lára ẹ̀ ó máa gbà. Wọ́n ní kábíyèsí níbẹ̀ ni. Nǹkan tá a gbọ́ nìyẹn kì í ṣe mi lọ sọ o. Íńtánẹ́ẹ̀tì la gbọ́, internet space. Wọ́n ní wọ́n sọ fún kábíyèsí. Bí wọ́n ń ṣe àwíjàre tiwọn o. Bí wọ́n ń ṣe pé nǹkan tí Ashley lọ sọ fún àwọn Láfógìdí bóyá nǹkan tí wọ́n fẹ́ sọ nípa pé kábíyèsí ó ti rí oko kúnlẹ̀ kó tó gbẹ̀pà sí. Bóyá nǹkan tó ń try láti ṣe ọmọ ipá àwọn Láfógìdí fúnra lára wọn. Wọ́n mì ní kábíyèsí. Wọ́n láwọn fẹ́ joyè. Àwọn fẹ́ ṣe bí wọ́n ṣe ń joyè náà délé. Bí ẹ̀ tí ẹ̀ jẹ́ kí kábíyèsí ṣe káwọn alálẹ̀ tí kò sọ̀rọ̀ kí olúkálùkù tó mọ ibi tó yóò gbé gbà. Kì í ṣe pé bóyá nítorí ti Ashley pé káṣley bá wọn lọ sí ààfin kó lọ bá wọn wọlé wọ̀. Káṣley lè bá wọn bá ilé jẹ́ kó lè mọ bó ṣe máa ṣí kábíyèsí nídìí. Ní ìyí tí àwọn alálẹ̀ ò gbà fún wọn. Ní ìyí tí Ọlọ́run ọba yìí ò gbà fún wọn. Ní ìyí tí kábíyèsí Ọ̀jájá ẹni ìtàn òun ò tiẹ̀ ro gbogbo èrò bẹ̀yẹn débi tán wà pé bóyá ó fẹ́ ṣe ibi àbò fẹ́ ṣe kíni. Ẹni ẹlẹ́ni ó ń ṣe pé let go and let go, live and let live. Ó ní kábíyèsí wa. Ṣé rí gbogbo sinẹ́rù gbogbo àwọn oríṣiríṣi táwọn Láfógìdí gbogbo ìtàn oríṣiríṣi gbogbo àhesọ gbogbo ìwàkiwà tó ń sọ yẹn. Ta ni wọ́n máa sọ pé ó fẹ́ràn sẹ́nu kan wá tì ní ibo níbẹ̀? Ẹ wá dúró rọ́bà bàǹtà tó pa mọ́ kábíyèsí. Ọlọ́run ṣeun. Ṣé tó wá pé kábíyèsí ti ṣe àṣemáṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀? Àbí kábíyèsí mọ nǹkan tí Ashley jẹ́ kí kábíyèsí tó torí bọ̀? Ṣé ẹ mọ̀ pé gbogbo ìwà Ashley àti gbogbo ìwà tó ń hù yẹn pé ó yẹ kó ti backfire fún kábíyèsí? Nítorí kábíyèsí mọ̀ pé skánskán wà lára Ashley, not Naomi my dear. Lára Ashley pé skánskán wà lára Ashley. Àwọn Láfógìdí láti máa sọ fún kábíyèsí pé ṣé wọ́n ti kìlọ̀ fún. Níbo ni táná máa sọ orú ẹ̀ fún?
tí kábíyèsí dẹ̀ máa tẹrí sí no now ẹ máa wo àdúrú ọ̀rọ̀ ńláńlá tó ń sọ nípa ti kábíyèsí pé ó ti rí oko òkun kó tó gbé pa sí therefore Ashley pé ìwà tó hù òun ló ṣẹ̀ṣẹ̀ wá jẹ jáde ní ọ̀dọ̀ kábíyèsí. Ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. Ṣé yìí ṣe tẹ rí kábíyèsí wẹ́ ṣíṣẹ́jọ́ ẹni ẹlẹ́ni ó jẹ́ nǹkan tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tí kábíyèsí ò dé fura. Kábíyèsí ò fura pé àwọn pípì pé another motive burúkú náà lò láti fi fa ojú kábíyèsí mọ́ra. Nísìnyí tí gbogbo ẹ̀dẹ̀ tí wá ń ba fáyà, tí gbogbo àwọn nǹkan yẹn tí wá ń ba fáyà, òun ló jẹ́ kí ojú kábíyèsí wá ṣẹ̀ṣẹ̀ wá là. Ojú ẹ̀ wá ṣí pé kí leléyìí àti bọ́n ṣe ṣe Naomi tó ti Naomi kúrò láàfin àti gbogbo ìwà jágbajàgba tó jẹ́ kí Naomi lè kó ẹrù kúrò ní ààfin. Kì í ṣẹ́jọ́ Naomi, kì í ṣe agbára Naomi, kì í dẹ̀ ṣe spirit Naomi ló jẹ́ kó lè kó kúrò láàfin. Nígbà tó ọmọ ọlọ́mọ ti kúrò láàfin, ojú wọn wá mú, ojú kábíyèsí ṣẹ̀ṣẹ̀ wá mú. Wọ́n máa manipulate kábíyèsí. Ṣùgbọ́n tí ò bá jẹ́ pé agbára Ọlọ́run wà pẹ̀lú kábíyèsí, tí ò bá jẹ́ pé agbára Ọlọ́run bẹ fún kábíyèsí, kì í ṣe gbogbo ìta ń sọ èyí làbá máa sọ. Torí àwọn pípọ̀, àwọn olórin yẹn wọ́n mìíràn gidi gan. So tá a bá sọ lọ síwájú àtúnṣọ lọ sẹ́yìn pé ju gbogbo ẹ̀ lọ ní pé kábíyèsí àṣìṣe olóògùn, gbogbo nǹkan tó ti fi parọ́ mọ́ kábíyèsí, pé kábíyèsí mọ̀ pé skán tó wà lára Ashley pé wọ́n ti kìlọ̀ fún pé ṣùgbọ́n sì tí gbogbo kìíní yẹn dẹ̀ wá ń jẹyọ lára Ashley pé kí kábíyèsí máa complain torí kábíyèsí ti rí oko ẹ̀pà kó tó gbìn sí pé Ashley pé ó ní bá ó mà dé ṣe o. Ọlọ́run á dá o, Ọlọ́run á dá kábíyèsí ẹ má mi kàn. Ọlọ́run náà agbára ẹ̀ náà àánú á dìde ìrànlọ́wọ́ fún yín, á dìde àánú fún yín. Ṣùgbọ́n kẹ́yìn náà kíyèsára. Ṣùgbọ́n kí kábíyèsí náà tó kíyèsára kí Ọlọ́run tó lè gbà á, kó gbà á lọ́wọ́ ojú kòkòrò obìnrin. Àwọn obìnrin pé kábíyèsí Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Pàkúté obìnrin ò ní mú yín mọ́ o. Agbára ẹ̀jẹ̀ Jésù. Pàkúté obìnrin kò ní dé sàkání yín mọ́. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa fi sínú comment section. Bẹ́ẹ̀ ni. So ẹ̀yin èèyàn a dúpẹ́ bẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé o. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ní ṣìṣe o. Ní ṣìlẹ̀tẹ̀ o. Ní ṣì etí tá fi ń gbọ́rọ̀. Ní ṣe ọ̀rọ̀ gbọ́ o. Agbára Kristi. Àwa náà tó à ń sọ. Ní ṣì sọ. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ní orúkọ Jésù Kristi Olúwa tó olùgbàlà wa. Àmín. Bye.